kí ni Muyideen Oníṣájà sọ nípa Àgbàlá Gabriel tí àáfàá Akumadun fi ọ̀rọ̀ ìkìlọ̀ ránṣẹ́ sí? àáfàá Akumadun fọ̀rọ̀ ránṣẹ́ sí Muyideen Oníṣájà pé ó ti wá lulẹ̀ pátápátá báyìí o nítorí ó ṣe ní pásítọ̀ Àgbàlá Gabriel ló set òun ọ̀pù pẹ̀lú ìyàwó tóun fẹ́. Lára ohun tí àáfàá yìí sọ náà ni pé ṣé Muyideen kọ́ ló lọ tóòsì ìyàwó ẹ̀ fúnra ẹ̀ pé ṣóun kọ́ lórí tó fẹ́ ẹ, kí ló wá dé tó fi ń wé ọ̀rọ̀ náà mọ́ Àgbàlá Gabriel lọ́rùn. àáfàá Akumadun ti wá sọ ohun tó máa ṣe o, ó ti sọ ohun tí Muyideen máa ṣe nípa òun àti ìyàwó ẹ̀ pé ìgbésẹ̀ tó yẹ kó gbé. àáfàá Akumadun ti sọ fún pé ọ̀rọ̀ yóò kan Àgbàlá Gabriel o. ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ yìí lẹ́nu àáfàá Akumadun. Welcome to CrossBlog X TV. Remember to like, share and follow us. ẹ̀rí kan pa mí ni nígbà tí mo rí sọ yẹn ẹ bá mi sọ fún ìyàwó mi kọ́mọ ọbọ̀ níbi tí mo wà ìyẹ̀wò bá wà ìjà bá wà lówó ẹni gbọ́ obìnrin bò mí o obìnrin sùn mí lọ mú kanú ètí ń sùn ọ èmi ọmọ kó ti dẹkọ abójúdọ̀lẹ́ léwé obìnrin sùn mí o ọmọ iye ọdún tó ti ń rìn kiri tó níyàwó kó o tó rí ètò ọ̀fẹ́ yìí ìwọ lọ́wọ́ àbọ́sọ̀ ńlá ìpọ́bìnrin ń sùn o tí ìbá aṣọ obìnrin tí mi sí ọlọ́run bá kó sí lára Àgbàlá Gabriel tó rí ọ ta ni ó rí ọ tí ó dùn tí o gbẹ̀lẹ́ kó yọ sọ pé ó fẹ́ jẹ́ ìyàwó ẹ̀. Títílayọ̀ yẹ̀yẹ́ amọ̀dún ẹ̀mọ́ bí ó dùn náà ni ọmọ ní àwọn ẹbí ìyàwó ẹ kọ́ ọ̀nà ọbẹ̀ ọ̀nà ọ̀dọ̀ bàbá ìyàwó ẹ ọ̀nà ọ̀dọ̀ ìyá ìyàwó ẹ ìwọ náà tó ń wé jáde lẹ́nu oní òpè ìyàwó ẹ ta ló gbọ́ ọlámọ̀nà woman right wèrè wo ló ní kọ́ ọ̀nà woman right àwáyé mọ̀ sí rere wo ló ní ọ̀nà woman right ọ̀tá lọ wo ló ní ọ̀nà woman right. Muyideen ó ti lulẹ̀ fáì inú mi dùn yípo ọ̀sán gbogbo ayé oní Àgbàlá Gabriel kọ́ ló bọ́ orí ìyàwó kì í sọ ńlọ́fà ìyàwó ní ọlọ́ ìwọ ló rí nǹkan rẹ ìwọ ló bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yóò kà Àgbàlá Gabriel náà. Nothing concern Àgbàlá Gabriel about your wife. Nothing concern Àgbàlá Gabriel about your wife. Ṣé ìbò mi yẹ correct? àáfàá yìí sọ̀rọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ láàrin Muyideen àti Àgbàlá Gabriel nípa bí Muyideen ṣàkíyèsí Àgbàlá Gabriel nípa ọ̀rọ̀ ìyàwó bọ́sẹ̀ tó wọ́ ọ̀pù ni. Ó ti wà freedom. You want to face your life for yourself. Don't let Àgbàlá Gabriel don't let Àgbàlá Gabriel because Àgbàlá Gabriel is free now. ẹjọ ṣé ìbò tí mo fọ ìṣó ń lọ ẹbí ọmọ pé pamari 5 náà lè pàfọ́ọ̀mù o. Àwọn tí ọba tẹ́ lọ́rùn máa yọ ètò dà tẹ̀ tí ọ̀dà. Iná ní sáà ráyà inú òlìkínà lànà. Èyí ò sí fún ọba tí ò lọ lórí. Ara Muyideen ní sáà wá ń balẹ̀ báyìí. Ọwọ́ wèrè òru ti bá ọ fẹ́ rìn jà. Muyideen ní fẹ́ gbẹ́sẹ̀ lè tọ́tù. Ó ti ńlá ló ti ń dà kára. Ó ti ń dà kára. Ẹ bá ìlàmúyàwó mi o. Ẹ bá ìlàmúyàwó mi. Ó ti mọ ní ó ti mọ iye obìnrin nulẹ̀. Obìnrin tí máa ń gbọ́ mú sí ọ lẹ́nu. Tọ́ ọmọ mú para.
tọ́mọ mú pòrò tọ́mọ mú kúrú. Ọlọ́wọ́ torí náà yín human rights mo kí í gàbúrò ní sẹ́yìn ẹ bá mi sọ fún Muyideen Charger ẹ pé Alhaji Ọ̀nà Òdodo TV Hajji Abdulwasi Ahmed Al-Ghazali kó máa dùn ẹni mo ní kẹ́ ẹ sọ fún yín pé kó gba ilé àná rẹ̀ lọ sí ọ̀lànà ni ṣéyàwó rẹ̀ ọ̀lẹ́bí ni ṣé bá bàbá kan ní ẹ̀fọ́mọ fún ṣé báwọn ẹ̀yà kan ní wọ́n fọmọ fún àwọn fámìlì kan ní ẹ̀fọ́mọ kó kó àwọn ẹbí rẹ̀ lẹ́yìn kó kó àwọn fámìlì ẹ̀ lẹ́yìn kọ́ lọ ní àná ẹ̀ àníkọ́ yọ kẹsẹ̀ ti Àgbàlá Gabriel kó nu ayé ẹ̀ ẹ̀fọ́ máa gbọ́ wáyé kò tí tọ́ba jẹ́ kórìí ẹ pé tó láròjinlẹ̀ kò yẹ kó àtàǹtì Àgbàlá Gabriel mọ́ ọkọ rẹ mọ́ ọyọ ti yọ kó bẹ́ẹ̀ ṣó làlámọ̀ràn ni. ẹni tó lóò ní freedom nígbà tó ń gbọ́dọ̀ rẹ̀ kí ló tún ru ọkọ rẹ̀ lérí kiri sí. ọkè wọ́n gẹ́tì mọ̀ pé tó àbá fi Gabriel kó ọkọ rẹ̀ ayé ò lè mọ̀ ọ́ fáìn ó parí. kí ló dé? Àgbàlá Gabriel ti ṣe ń tọ́lọ̀ ńlá lábàlẹ̀ ọdún ẹ ó dẹ̀ ti gbà fọlọ́hún ó ti kẹ́kọ̀ọ́ látara ṣàlẹ́jì sí ẹ tí orí t'Àgbàlá Gabriel ṣe wẹ́dẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ ni. àwọn ẹbí ìyàwó rẹ lọ bá wọn ẹjọ́ lọ sọ̀rọ̀ mú ìyá rẹ dání ìyá rẹ tó já fún ẹ̀jẹ̀ tó náà mọ́ọ́rẹ́ ìyá tó jẹ́ ẹgbẹ́ Àgbàlá Gabriel ní ojú òlu ìyá tó ń pìtàn búlé lórí tó ní ìyá rẹ lọ́pàá bàbá ìyá rẹ ní ojú ẹ̀yà rẹ ìyá tó ní bàbá rẹ dá lókòwò ọrùn ọyọ mú lẹ́yìn ọyọ kó káwọn fámìlì ẹ̀dá ní kẹ́ ẹ lọ lé àní ẹ kí ló ka Àgbàlá Gabriel níbẹ̀ kí ló ka human rights inú ti bẹ́lẹ̀ yìí. Human rights ẹ bá mi sọ Muyideen Charger pé àfáàyè sọ̀rọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ láàrin Muyideen àti Àgbàlá Gabriel nípa bí Muyideen ṣe àkíyèsí Àgbàlá Gabriel nípa ọ̀rọ̀ ìyàwó gbọ́nsẹ̀ tí òun ọ̀pọ̀ ni. àkùrá ní báńkì òun nàbí ìsinmi àlì iná ẹ fẹ́ ìyàwó yín pẹ̀lú yọ̀ǹda àwọn ẹbí ẹ̀ àwọn kan ni wọ́n yọ̀ǹda fún èyí tó ní wù ú lẹ́bi àti ìtọ́sẹ̀lẹ̀ láàrin wọn kó lọ bá àwọn fámìlì ìyàwó rẹ̀ is not Àgbàlá. Nothing concern Àgbàlá Gabriel. Ẹ gbẹ́jọ́ bá mi sí àpọ́gàmù yìí. Àmín àmín. Akíntúndé àmín àmín mo sàmí o. Ṣọ́bànjọ́ Ọlámilékan mo sí àmì náà. Ọlọ́run ní dọ́pọ̀lọ́ tí náà ayé ò ní mú yín lóhùn. Òdodo lọ́yà wá kàní àwí. Irọ́ ò mọ̀ pọ́n wà létèwé tàgbà o. Bójú ọ̀tá pọ́n jù náà. Màá sọ òdodo. Òdodo lọ́yà wá kájọ mi àwí. Irọ́ ò mọ̀ pọ́n wà létèwé tàgbà. Bójú ọ̀tá pọ́n jù náà. Màá sọ òdodo. Mo ti sọ fún ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Muyideen kì í sọ̀rọ̀ ẹ̀sìn. Èmi mo ní àná Abdullahi pé Muyideen ó di mùsùlùmí ṣebí ìsìláàmù lèmi. Àmọ́rọ̀ yìí sọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ ẹ bá ti ń dà pọ̀ màá máa fàyà kú bẹ̀. Ẹ máa bá mi sí à program ẹ̀jọ̀ ẹ bá mi sí àrẹ̀. Ẹ bá mi sí àrẹ̀ lógúnlógún ẹ sí àrẹ̀ lọ́gbọ̀lọ́gbọ̀n. Ọdún Ayọ̀ Tèmítọ́pẹ́ àbúrò ní sẹ́yìn fún mi ọlọ́àkọ́lá àlùkùrẹ́ à ìpá ọ̀pápọ̀ mẹ́pọ̀n kó pápọ̀ ìpá ọ̀pápọ̀ mẹ́pọ̀n ẹ sọ fún Muyideen kó lọ sọ́dọ̀ àwọn fámìlì ìyàwó rẹ̀ ọ̀rọ̀ yóò ká Àgbàlá Gabriel
wàláì kọ̀ọ̀kan lọ́wọ́ lẹ́sẹ̀. Nígbà tọ́rọ̀ ò tí ì ṣẹlẹ̀ ni Muyideen ti kílí Àgbàlá Gabriel nípa òun àtìyàwó ẹ̀. Nígbà tọ́rọ̀ tún ṣẹlẹ̀ ó tún bóde ó tún kílí rẹ̀. Àgbàlá Gabriel kọ́ ló bá rí ìyàwó, òun kọ́ ló fàyàwó fún. Àgbàlá Gabriel kọ́ ló bá sọ̀rọ̀, ó ti bá nǹkan rẹ̀ sọ̀rọ̀ tán, wọ́n ti jọ parí ọ̀rọ̀ ara wọn. Ó mú ìyàwó lọ sọ́dọ̀ pásítọ̀ rẹ̀ ni nígbà náà. Àmì Adéwuyì Adégbìtẹ́ àmì ẹ̀yin náà ní wálé ẹ̀ ní jábọ̀ pẹ̀lú ògùn Ọlọ́run. Alájà Fatima Ọmọlára àbúrò ní sẹ́yìn. Kọ́nà bá wọn fámìlì ìyàwó ẹ̀. Mo ní kẹ́ ẹ fi Àgbàlá Gabriel fi lọ́rùn lẹ̀. Àwọn èèyàn tágbàlá tó fẹ́ ṣe láàánú pọ̀. Kò kú kéde èyí rere fẹ́ni kẹ́kẹ́ pé ẹ wá gba Jésù nú ayé yín. Sọ̀rọ̀ ẹ̀sìn. Àgbàlá Gabriel mi ò tí ẹni ọba rí mo ní ẹsẹ̀ díẹ̀ sí ni. Ẹni tó bá rí ibi tí Àgbàlá Gabriel ti sọ fẹ́ni kẹ́kẹ́ wá gba Jésù sínú ayé ẹ̀. Ọ̀bọ yóò fẹ́ sàánú ẹ̀yọ́ wá ní dandan kó di Kìrìsìtẹ́nì kò sẹ́rì. Ẹ bá rí ẹsẹ̀ díẹ̀ sẹ́ni. Àìmọye Mùsùlùmí ló sàánú fún. Àìmọye ilé kí ó lọ dá sí. Àìmọye mọ́sáàsì ló dá sí. Mùsùlùmí Kìrìsìtẹ́nì àìmọye olóṣàánú fún. Tọrọ gbà ìpè ńtọ́lọ́run ni. Sáwà lajú lẹ̀ ká fojú olóore gbógi ni. No, I can't wait. I can't wait. I can't wait. Mi lè wait, mi lè dúró. Mi lè wò yín níra. Ìkànnì. I can't wait. Mi lè wait. I can't wait. Muyideen ní chájà. Ọ̀gá ti mọ̀ pé bó ń bá sọ̀rọ̀ tó o bá ti dákọ̀ Àgbàlá Gabriel ayé ò ṣe tá àti gbọ́. Àbá wa sọ bú dúró dọ́lá àbúrò ní sí fún mi ọlá nẹ́bì. Àwọn Islam, àwọn Mùsùlùmí, àwọn àbá àti wọn ìsalábòsí ọ̀pọ̀lọpọ̀ pè mí tí wọ́n ń kí ọlọ́gbẹ́ Aláàjì Kọ́mọdù wà láì òótọ́ ọ̀rọ̀ lẹ́ sọ. Àwọn tí wọ́n ìsalábòsí tí bẹ̀rù Ọlọ́run jókòó lórí ẹ̀mí wọn. Pàṣẹ tí ò lè sàánú èèyàn mo ń sọ fún yín mo ní Kírísítánì ló rán mi Mẹ́kà 2005. àfáà yìí sọ̀rọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ láàrin Muyideen àti Àgbàlá Gabriel nípa bí Muyideen ṣe àkíyèsí Àgbàlá Gabriel nípa ọ̀rọ̀ ìyàwó gbọ́nsẹ̀tì òun ọ̀pù ni. Títílayọ̀ Fọlá ẹni Muyideen ti lọ parọ́ nílé wọ́n máa rẹ̀ tí rọ́wọ́ lọ́pàá bóyá yìí gbọ́ tá a gbọ́ ẹja mi sí. Ọ̀rọ̀ ẹ̀sìn kan lélẹ́yìn náà mo tún wí dọ̀nà bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí àní Àgbàlá Gabriel wàláì tàláì súnmọ́bì láìlẹ̀ bí láìláìláwà mi rí ojú báyìí rí lẹ́yìn tí mo bá wò láì èsì ọ̀rọ̀ yìí dẹ̀ ṣẹlẹ̀ ẹ̀lọ́ sàlámà lẹ́kùn kò ṣẹlẹ̀ látọ̀dọ̀ èmi àtàgbàlá Gabriel tọ́lá àwọn mi pé ọ̀nà òdodo ti gbowó wọ́n ti gbowó fún ẹsẹ̀ yá wèrè báyìí ni sígbà bá tó gbowó fún yẹn lè tó sòótọ́ ọ̀rọ̀ ni èyí tí màá jẹ àti tí ń jẹnu ayé mi ó ti wà lákọọ́lẹ̀ tí ẹ bá dẹ̀ gbowó fún mi sákàtì ẹni màá gbé sí ni wọ́n ti kọ̀ sẹ́yìn yù wọ́n ti kọ̀ sẹ́yìn yù kò kẹ́ jẹ́ wọ́n sọ fún mi fún ọ wàláhì wọ́n gbowó fún mi. Muyideen àfọlọ́wọ́ ti lulẹ̀ o you are lulẹ̀ àbòsí òyò yẹn o alábòsí a máa kọ́lé alábòsí a máa náwó alábòsí a máa rí ṣe
àti bọ́tà alábòsí kò ní dára nígbẹ̀yìn àmì o. ẹ jọ ta ló bá rántí olórin tó kọrin yẹn inú àwọn olórin àgbáyé ni tá bá rántí alábòsí a máa lówó alábòsí a máa kọ́lé alábòsí a máa bímọ àti bọ́tà alábòsí kò ní dára nígbẹ̀yìn àmì o. ẹni ètì yẹn jẹ wàláì bá a ṣe wò mí tí n bá rí pé mo ṣe mistake mo ṣe tí ọ̀dà pẹ̀lú yìí ojú ẹsẹ̀ mi délé máa tọrọ apology tí n bá ṣe tí ọ̀dà pẹ̀lú àwọn ẹlẹ́yà máa bẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ bí kọ́kọ́ dọ̀bálẹ̀ fún ìyàwó ẹ̀ tá a bá dọ̀bálẹ̀ ní gbangba tẹ́lẹ̀ ṣé tá a bá dórí pápásá ní dọ̀bálẹ̀. Aláàjì àgbà àbúrò ní sí Aláàjì àgbà lọkọrin Aláàjì Síkírù Àyìndé Barrister ọlọ́ba ní sàlékù kẹwọn. ọlọ́gbàlá dandan kó fẹ́ yàwó chọ́ọ̀chì ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀rọ tuntun mi ni àbáwá títí láyọ̀ òun gẹ́gẹ́ bóde fún rẹ̀ wọ́n ní ta ló bá rí ìyàwó ní fúnra òun ló ń rí ta ló bá bá sọ̀rọ̀ ní fúnra ló ń bá sọ̀rọ̀ ta ló pè fún ní fúnra òun ló ń pè ta ló bá tó ṣe òun ló ń tó ṣe fúnra òun sábẹ̀ ìpamọ́ mú ìdí nìyẹn ó ti lulẹ̀ mo ti sọ ti pa mo ló ní èdè deliverance ó yẹ kí wọ́n lọ ṣe rúkìá fún deliverance làwọn mùsùlùmí pè ní rúkìá ó yẹ kí wọ́n lọ ṣe rúkìá fún kí wọ́n lọ ṣe rúkìá fún Muyideen ọ̀dọ̀ àwọn àna rẹ ní ọlọ lọ sọ́dọ̀ bàbá ìyàwó ẹ lọ́dọ̀ ìyá ìyàwó ẹ kó o dẹ̀ kó àwọn fámìlì rẹ dání wa alaikum salaam Prince Afọlábí àmì kó o kó àwọn fámìlì ẹ lọ sílé àná rẹ lọ yẹjú ara níwọ àtàwọn àná rẹ àtìyàwó rẹ ọba jọlọ kọ ẹ máa lọ níyàwó rẹ ọba tó wà ní ọ kọ ká àgbàlá kọ tẹ̀lé ọ kọ pàgàlà Gabriel ó ń fi ọ lọ kọ ká àgbàlá Gabriel kọ fi ọmọ kọ ká àgbàlá Gabriel káfẹ́yàwó fọ́mọ ńlámọ ńlá Yorùbá ibi ọgbọdọ wọ ẹ. ibi ọgbọdọ wọ rẹ ẹsẹ wedding wọn pa odidi màálù ẹ̀rọ lọ bí omi ọgbà donation ògbóòdì o tún sọ pé ọmọ Mr. Kehinde Àgbàlá Gabriel rí abọ́ òwú lẹ́nu ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ èyí tó tún kù gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń wo sọ wa ẹ rí i pé a gbé ọ̀rọ̀ mọ́sáàsì wa jáde ní àná Òkìtì mosque a gbé jáde lánàá àwọn abalabi tó kù tá a ti fẹ́ tó pin a dẹ̀ fẹ́ kàn á ti ra irin lónìí owó tí wọ́n fún aláàánú àárí 63,000 àmọ́ láàárọ̀ ìta sí láì Mr. Kehinde Àgbàlá Gabriel ọlọ́mọ bàtàrà kò ní náà jẹ láíláí Mr. Kehinde Àgbàlá Gabriel fún wa ní báàgì sìmẹ́ǹtì 5 wọ́n dẹ̀ fún wa ní tipa ayẹ̀rìn 5 tipa ayẹ̀rìn 5 yẹn jẹ́ 200,000 báàgì sìmẹ́ǹtì 5 jẹ́ 40,000. lára ohun tó jẹyọ nínú fọ́nrán yìí náà ni pé alàgbà Kehinde Àgbàlá Gabriel fi àwọn nǹkan kan ránṣẹ́ pé kí wọ́n fi tún mọ́ṣáláṣí ṣe pé kí wọ́n fi tún mọ́ṣáláṣí ṣe sìmẹ́ǹtì ìyanrìn tó ń lọ sí over 200,000 látàrí èyí ó ṣeé ṣe kí àwọn èèyàn máa wòó pé ṣé nítorí ìrànwọ́ tí àáfàá yìí rí gbà látọwọ́ Àgbàlá Gabriel ló jẹ́ kí ọ̀rọ̀ wọn ṣàtìlẹ́yìn fún Àgbàlá Gabriel lórí ọ̀rọ̀ tó ń lọ nípa Muyideen Oníchájà ẹ̀yin èèyàn wa báwo ló ṣe rí lọ́dọ̀ yìí lóòótọ́ o àáfàá yìí ti sọ pé ẹ wò kò dìgbà táwọn bá jẹ́ kìrìsìtẹ́nì káwọn tó sọ ọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà àbí káwọn tó sòótọ́ kí wàá lè ròyìn ẹ̀yin èèyàn wa báwo ló ṣe rí lọ́dọ̀ yín ẹ drop comment yín lórí àwọn ọ̀rọ̀ tí àáfàá yìí sọ nípa Muyideen Oníchájà Muyideen Àgbàlá Gabriel ẹ drop comment yín
Remember to like, share, and follow us. Thanks for watching.